oríire o tọwọ́ adé Aláàfin tuntun. Ìfẹ́ pẹ̀lú ìrẹ́pọ̀ là ń fẹ́ Yorùbá ká sowọ́pọ̀ kó lè gbé gbogbo wa. Ọ̀yọ́ ẹ kú oríire tọwọ́ adé Aláàfin tuntun. Ìfẹ́ pẹ̀lú ìrẹ́pọ̀ là ń fẹ́ Yorùbá ká sowọ́pọ̀ kó lè dá. Bàbá ẹ má ṣe gbọ́tàn tó lọ́tẹ̀ nínú ìfẹ́ làkójá òfin mò ń sọ. Ṣùgbọ́n kájọ lájọṣepọ̀ làkàndá ń wí Yorùbá ká sowọ́pọ̀ kó lè yẹ gbogbo wa. Ọ̀yọ́ ẹ kú oríire tọwọ́ adé Aláàfin tuntun. Ìfẹ́ pẹ̀lú ìrẹ́pọ̀ là ń fẹ́ Yorùbá ká sowọ́pọ̀ kó lè dá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Kábíyèsí rẹ̀ ìbá. Àjàó àrò awígbóngbò sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ọlọ́ba gbọ́gi bá bá igi àdárọ̀ mi tún kán. Olúkán sí. Ẹ̀fúùfù lẹ́lẹ́gbẹ́ ìlú Ọ̀yọ́ lọ́kọrí sí. Ọ̀yọ́ Aláàfin. Ọ̀yọ́ Aláàfin òjòpàṣẹ kẹ̀dẹ́mọ́dé ọmọ àtìmá. Ilé kúnnù. Àkúfẹ̀yìn ajá. Àkúfẹ̀rìgì ọ̀sẹ̀. Okay. Akúnáwọ́ nẹsẹ̀ báyìí ní ti kọ agége. Wọ́n. Àkàndá irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn. Bá a tọ̀ Mo kí yẹ gbogbo ọmọ Yorùbá Ẹnlẹ́ o. jákèjádò àgbáńlá ayé. Ọkọ̀ ojú ọjọ́. Ìbànújẹ́ òde jẹ́ tiwa lágbára Ọlọ́run. Bá mi. Àsìkò rétírètírètírètí tọ́gbà ìlú. Àkó àmójúbà. Aláàfin Ọ̀yọ́ tuntun. Ọba Bímbọ́lá Akeem. Ọ̀wọ́ adé. Ìyàndá ẹlẹ́wù ẹtù. Kábíyèsí rẹ̀. Àbòkò létí akínmọ̀ọ́rìn. Àbòkò lábojú pa. Ọjọ́ gbàlejò kọ̀sẹ́lẹ̀ rí. Lọ́jọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2025. Àgbàdua ìtẹ́ òní gbóná mọ́ba. Wẹ́kú ló kúkú sí wẹ́kú. Àwòkó pàdé ẹ̀gà. Aláròyé ńlọ́pàdé alágbègbè. Ọ̀yọ́ ti ń pòǹgbẹ́ fọ́ba. Ní kété Tọ́lá Ìwọlá Àtàndá wàjà. Àrẹ̀mọ Àwẹ̀ró. Alówó lódù bí ìyèrè. Ọmọ àjòwú yọkọ lẹ́nu. Abikù tọ̀tọ̀ lẹ́yìn. Ọba Lámídì Adéyẹmọ ẹlẹ́gẹ̀dá. Bàbá dáadáa. Ìtọ́ ọba wà lónìí lẹ́rìí. Àti wá má Láàfin tuntun jẹ. Ìṣètẹ́lẹ̀ kábíyèsí lọ́fẹ́ lè díẹ̀ ju tara iwájú lọ. Ọwọ́ ìfẹ́ lọ yẹ kọ́nà. Tìjà ló gbé wá. Sójú òsì ní pé balọ́jà ká mọ̀mọ́ ti ya ẹni. Ojú ní pe ní ká yálé. Gbogbo ọmọ Yorùbá o. Nílé lóko lódò lẹ́yìn odi. Mo fi Ọlọ́run ọ̀run gbóra. Ìwà dá Láàfin tó wù sọ́ọ̀ni. Lọ́jọ́ ìwúyè kò dáa rárá ni. Aláàfin jẹ́wọ́ pé àwọn ti pọ oró sínú. Èmi kàn ní pé aforó yoró kì í jẹ́ kóró ọtán. Àfikàsànkà kì í jẹ́ kíkà ó tán bọ̀rọ̀. Ọ̀rẹ́ mi dà mí wọ́n da tèmi. Ṣé lọ̀dà lọ́kàn wo rẹ̀ di púpọ̀? Jà Aláàfin àná tìjẹta pẹ̀lú Ọ̀ọ̀ni àná àti tìjẹta. Ńlọba Bímbọ́lá Òwú Adégbéwọ̀ bí ẹ̀wù. Ó ti wá jẹ́ kó hàn lójúdù. Ìdí ni pé wọ́n lérò pé gbogbo wa lálẹ́ mú un mọ́ra. Á panu mọ́. Àníwé nǹkan kan. Eégún ọ̀wọ́lé kájọ́ mọ́ gbogbo ara jákọ́ nílé gbarú ẹ̀. N tó dùn mẹ́nu pé ìrètí àwa dòfo. Ìdí ni pé ọpẹ́ tá a ti ń bẹ Ọlọ́run pé ká gbàgbé ìjà àná. Ká lè rẹ́ nìkan àbá ṣeré. Pé ká gbàgbé ọ̀tẹ̀ ká gbé ìfẹ́ sókè. Kí Ọ̀yọ́ rò pọ̀ mọ́fẹ̀. Kọ́ọ̀ni àtàláàfin Ọ̀yọ́ sì papọ̀. Ká ìrìn pọ́ mọ́ bá kó yọnu bọ́ méjò wa mọ́. Ìdí ni pé anìkanrin ní sọ méjò ló fò sẹ́yìn. Àìláṣepọ̀ àwọn méjèèjì sẹ́yìn ni ọ̀jẹ́ ká rí nǹkan gidi mú lórílẹ̀‐èdè wa. Àìláṣepọ̀ wọn ìran Yorùbá fi ń rìn bí àgùntàn tí ò lólùṣọ́. Ìdí ni pé ìjà ìwọ làgbà èmi làgbà wọn ń jà. Ìwọ làgbà èmi làgbà sì rèé. Ìjà kílé tí baálé bá gbé pọ̀ ogún kéré. Torí kálukú ni yóò fẹ́ jẹ mọ́gàjí lọ́ọ̀dẹ bàbá tiẹ̀. Lónígbó ọba máa dágbó pé o lọ́lọ́mọ ọmọ dọ́mọ ìyá ẹ̀gbẹ́ lọ́mọ ìyá ọ̀dọ̀ tá ara wọn. Nítorí kẹ́ni àti pé kí la fẹ́ gbà nínú ọ̀tẹ̀. Èmi ṣe bí okùn ìfẹ́ tọ́já láàrin wa ló yẹ ká máa so ní pé ká parí ìjà tí bá ń bẹ nílẹ̀. Ká lè pa ìtọ̀pọ̀ kó lè hó. Ká fi àgbájọwọ́ sọ̀yà kílẹ̀ Yorùbá ó lè débi gíga. Àkàndá kí ló ṣẹlẹ̀ níbi ìwúyè Aláàfin. Gẹ́gẹ́ bí mo ti sọ mo ti wà ní Ọ̀yọ́ láti ọjọ́ Ẹtì ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025. Aago 10 ò tí ì lù tí mo ti dé gbọ̀ngàn ayẹyẹ. Kódà àwọn tí ń tọ́ àga ò tí ì tọ́ àga tán. Stéèjì ti wà nílẹ̀ ṣùgbọ́n kò tí ì bẹ̀rẹ̀ ohun gangan. Tí bàbá méjì
lọ́wà lọ́wọ́ wájú tọwọ́ àlàáfíà ní tàwọn èèyàn pàtàkì tọwọ́ ọ̀tún àwọn èèyàn pàtàkì lónìí yẹn wọ́n jókòó ètò bẹ̀rẹ̀ ní pẹrẹu sọ́tàní ti jókòó kálàfin ọ̀wọ́ adé ó tó dé oní nǹkan làájé ó ṣe àjèjì kì í bọ́mọ onílẹ̀ ìdúlẹ̀ ẹni tá a torí ẹ̀ padìẹ ní Aláàfin gómìnà Ṣèyí Mákindé ti wà níkàlẹ̀ ìta ti pẹ́ ìrọ́ ti pẹ́ àti gbàsọ fọ́lọ́ọ̀yà gbogbo ètò tí ń tò ní rẹbutu Ọọ̀ni wọ̀lú náà ni gbogbo nǹkan yí padà o gẹ́gẹ́ bí ìṣe Ọọ̀ni rìsà wọ́n wọ̀lú pẹ̀lú àwọn ọba tó pọ̀ díẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá wa Alhaji Gboyega Lawal ìyẹ̀rú gbìyànjú púpọ̀ wọ́n ṣàpọ́nlé Ọọ̀ni dáadáa gẹ́gẹ́ bí àṣà kọ́mẹ́tà bí àfojúde àwọn tó tẹ̀lé Ọọ̀ni rìsà wá ó yẹ ká lè dákọ̀ wọn at least ká fi ṣàpọ́nlé ìdẹ́nu pé gbogbo wọn lọ́wọ́ aṣojú ìlú kọ̀ọ̀kan ẹni Sàlú Ẹdún Àbọ̀n ọba Kẹ́hìndé Ọládépò ló ti gorí stéèjì lọ láti rèé fún àwọn atọ́kùn lórúkọ wọ́n gbọ́ èèyàn gíga láàrin wọn ọ̀kan nínú àwọn atọ́kùn ọ̀hún ní mẹ́ta péré làwọn ọ̀dàrúkọ nínú àwọn ọba tó tẹ̀lé Ọọ̀ni wá o bàbá mi Ìyẹ̀rú Adégbóyèga Lawal ní àìsí ẹni kẹta lèèyàn méjì fi ń jàjà pa akátá ọgbà ìlú orúkọ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ dárúkọ gbogbo àwọn tó tẹ̀lé Ọọ̀ni wá ọba Bímbọ́lá sọ̀rọ̀ àpilẹ̀kọ dárúkọ ní gómìnà lọ́kàn mẹ́sàn-án Ọọ̀ni briefly Ṣèyí Mákindé kí Sultan of Sokoto dáadáa ọ̀dàkọ rẹ̀ ní kíkún as your eminence Muhammadu Saad Abubakar CFR mo fi Ọọ̀ni fẹ̀ kí àwọn ọba aládé tó kù and you don't know what happened at the high table tó bu omi tútù sọ́kàn mi wíwọlé tọ̀ ní wọlé gómìnà Ṣèyí Mákindé dìde ìyàwó ẹ̀ ọ̀wẹ̀yìn rárá débi pé yóò dìde Sultan of Sokoto dìde including gbogbo àwọn ọba tó wà ní high table ara ń tá a máa ń sọ nìyẹn o káwọn gómìnà máa fẹ́ ẹ̀yà míì àwọn ẹ̀yà tí ó mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn olóṣèlú wọ̀nyí ẹ̀dẹ́ni kọ́lọ́ wọn ṣàánú wa ní ilẹ̀ Yorùbá ó ṣe tòrò ó wà lọ́wọ́ gbogbo wa Aláàfin Ọ̀wọ́ Adé ó dìde at least yóò tiẹ̀ sì kọ́ Ọọ̀ni fẹ̀ káàbọ̀ Ọọ̀ni wà níbẹ̀ gẹ́gẹ́ bí àlejò lásán ó dùn mí yeye and I lost interest in every other thing tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ and can I burst your bubble Ọọ̀ni was not invited by Aláàfin properly àwọn tó mú invitation card wá fún Ọọ̀ni kọ́ ló yẹ kó mú wá then ta ló invite Ọọ̀ni sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àbáwọn tó ṣàgbékalẹ̀ ètò ọ̀hún kí ni wọ́n ní kọ́ ló wá sí then ta ló gbé àga Ọọ̀ni sọ́nà jíjìn tẹ́lẹ̀ torí pé àga Sultan of Sokoto ni wọ́n kọ́kọ́ gbé sí ẹ̀gá Aláàfin ọpẹ́lọpẹ́ àwọn advance team Ọọ̀ni tó ti dé sílẹ̀ àwọn ló yarí pé ẹ lè gbé àga Ọọ̀ni jìnnà níbi wọ́n bá ti ń jọba ilẹ̀ Yorùbá tí wọ́n sì invite Ọọ̀ni ẹgbẹ́ ọba tuntun lága Ọọ̀ni gbọ́dọ̀ wà ńlọ́jẹ́ kẹrí àga Ọọ̀ni níbi tó wà yẹn o bẹ́ẹ̀ ta ló instruct wọn tẹ́lẹ̀ náà fáwọn tọrọ òye dáadáa tí wọ́n ní kémi Àkàndá ọmọ dá ìjà sílẹ̀ níbi tíjà ò bá gbé sí àwọn kan lójú kábíyèsí ló dí ṣe débi pé Ọọ̀ni kéré lẹ̀ wọ́n ní ọ̀pọ̀ nǹkan ló wà lórí Aláàfin tuntun wọ́n ní ṣe ti jíjà àti mímú àwọn àlejò àwọn tí sọ pé ọwà tún ẹlì láti sọ àkíyèsí wọ̀nyí wọn ò lóye ní bí àsìkò ebi là á jẹun ìgbà ara là á búra a kì í bá wọn bú Ṣàngó lẹ́rùn kò sẹ́ni tí kú Olúwẹ̀rí níyàngbẹ àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ wípé àlàáfíà ìlú ni mò ń fẹ́ òye yé wọn pé mo mọ tí mò ń sọ irrespective tó wù kẹ́ni kó wí and can I still burst your bubble wípé mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko mo sọ pẹ̀lú ìdánilójú pé láti ọjọ́ tí wọ́n ti select Aláàfin tuntun títí dàsìkò ìwúyè ọba Ọ̀wọ́ Adé òdì mẹ́fìt láti dá nọ́mbà Ọọ̀ni rìsà Ọọ̀ni ló pé Ọọ̀ni ló congratulate ẹ̀ kọ́dà nínú ìwé ìròyìn káàkiri àfi tí wọ́n bá gbé Ọọ̀ni lọ́la lókù bóyá láti dúpẹ́ ti wíwá tí wọ́n wá síbi ìwúyè kí la tó wá ń dé má bí aṣọ wúlà bọ̀rọ̀ wúláyà kápá gbóngbó kí ló dé tá a fẹ̀jẹ̀ sínú máa tutọ́ funfun àníta ló invite Ọọ̀ni rìsà ìdí ni pé wọ́n sàmú invitation wá wọ́n sì pèsè àyè ilẹ̀ fún Ọọ̀ni àwọn tó wá kì í ṣe láti pálásì Aláàfin ìyẹn tàbùkù olórí aládé gbogbo ìdí ni pé kábíyèsí àná ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí wọn ò jẹ́ ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ rán èèyàn sọ́ọ̀ni àwọn Ọ̀yọ́mèsì ni ó lọ Basọ̀run ni yóò sì léde wọn gbọ́ngbọ́n ni ọba yọjú ariwo Ọọ̀ni ni gbogbo Yorùbá ìbá máa pa àníta ló invite Ọọ̀ni ṣe bá Aláàfin Ọ̀yọ́ Adé mọ̀ wípé Ọọ̀ni ń bọ̀ níbẹ̀ ta ló ní kí wọ́n gbé àga Ọọ̀ni sí jìnnàjìnnà kí ló dé
tálàfin ò tí ì fẹsẹ̀ tẹ́lẹ̀ tí ń jìjà àgbà kíni ń bí aláàfin nínú kíni bàbá fẹ́ gbà nínú ìkanra kílọ̀ níyàrá rà lọ́wọ́ aláàfin Ọ̀yọ́ ṣé nítorí àsọkù ìtàn yìí náà ẹ bá èmi Àkàndá wí fáláàfin bí àsọkù ìtàn ní mẹ́gùn díjọ rẹ sílẹ̀ o torí bí tọ́yẹ kẹ́gùn ti jó gbowó wọ́n bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa da ọrẹ́ lọ ni láti gbà tọ́ ni àtàwọn aláàfin tẹ́lẹ̀ tí wọ́n ti wá ń dá o alo expand ìlú kọjá ìlú ẹ̀ tálẹ́ bí ń pa tani òríjẹ láàrin wọn pé bí wọ́n ní tá a bá ṣòwòṣòwò tí ògbéni ṣe là á dàgbà ẹ̀rù bàbá bí eégún ilé bàbá ẹni fọ́dún méje tí ògbéni káfí ilẹ̀ wò sàmì ìbọn ni eégún tó jó fógún ọdún tí òrówó mú wálé tí òsì tó lérò lẹ́yìn sẹ́kọ̀ yẹ ká parú eégún bẹ́ẹ̀tì ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ àràkátà àsanwó aró rẹ̀ láwìn àtúbà ń béèrè bílé oru ànágbó wà bí ọ̀fà tí wọ́n ṣe pé gbèsè fún wa ní ìjà tá a jà títí tí táwọn ẹ̀yà míì fi fi re wa sàpélé ìjà tọ́ ni àtàlà àfẹ́jà títí tọkọ wa fi rokoroko tí òrèrè oko jẹ tí àdá fi yẹnà ètò òdòdẹrùn tí ò jèrè ọ̀nà tódó jagun yẹn títí tí ò jèrè yẹn ìsáàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀ orí jagun adé títí kò rèrè ọba jẹ mo ní ìyẹn mọ̀ wípé ọba òwò adé tí ń jìjà àgbà kó tó dọjọ́ ìwúyè gan kẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ tí ọmọ díẹ̀ kó lè bá mi sọ́nu gbogbo ọmọ Yorùbá ni yóò ti gbọ́ nípa Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà Ọ̀yọ́túnjí Fẹlẹ̀ tó wà ní South Carolina ó wà láàrin Savannah àti Charleston wọ́n dá a sílẹ̀ lọ́dún 1970 and is considered the oldest authentic African village ní South America based on Yorùbá and Benin culture wọ́n sì ń jọba wọ́n láwọn ìjòyè tiwọn ọba wọn wá gbèsè lọ́dún 2024 ìyẹn aláyélúwà ọba Adéduyè pé Adéfúnmi second wọ́n wá rán ni wá sáàfin Ọ̀ọ̀ni pé adìẹ ò ní kú ká dẹ́yìn ẹ̀nù èyí ṣe tí bàbá fi kọ àwọn sílẹ̀ ṣé wọn ò rí àwọn gẹ́gẹ́ bí Yorùbá mọ́ ni ọba Ògbómọ̀ṣọ́ ní kò rí bẹ́ẹ̀ ọ̀nà lọ́pọ̀ lẹ́rùn wọ́n padà sí Amẹ́ríkà lọ ní bá pe ọba Lúfẹ̀ Sàlú Ẹdún Àgbọ̀n Àràbà Àgbáyé Olóyè Àwórè ni àti àwọn ọba díẹ̀ pé bí awó bá kì fún ni ṣe làákì fáwó padà Ọ̀ọ̀ni rán wọn lọ sí Ọ̀yọ́túnjí l'Amẹ́ríkà láti bá wọn kẹ́dùn ẹni wọn tó lọ ìyẹn nínú oṣù tó lọ fọ́tò àti fídíò lọ́ba Bímbọ́lá Òwò Adédí lórí social media lọ́ba pé o Àràbà Àgbáyé ló gbé ẹ̀ pé kí Aláàfin tó sọ kílẹ̀ ń wá níbẹ̀ yẹn ṣé tẹ́rìtìrì fẹ́ débẹ̀ yẹn ni àbí ẹ̀ gbórúkọ wọn ni ṣe bí Ọ̀yọ́túnjí ni wọ́n ń jẹ́ àbí ṣé Ìfẹ́túnjí ni wọ́n ń jẹ́ ni báyà ẹ kúrò níbẹ̀ kíá níbẹ̀ ń ní Àràbà Àgbáyé ti fún un ní gbólóhùn díẹ̀ lọ́jọ́ ń pé oró ti wà nínú Aláàfin mo sì mọ tí mò ń sọ pé lórí àpèrè tó fi fẹ́ mọ rèé jìgà àgbà Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tètò àjàó àrò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀rọ̀ níyàn ewúrẹ́ òní òpó òun ọ̀bá gòtàn sí àgùntàn ló ní màmá òun ògbé dúdú ọba Ògúnwùsì ti nawọ́ ìfẹ́ tó sáláàfin àti bàbá wa tó lọ àtẹ̀yí tó ẹ̀sẹ̀ débẹ̀ àlàáfíà ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá ọjọ́ òní ló gún púpọ̀ ọmọ ṣe o erin kú sí ra ìlọ́bẹ àjèjì ọwọ́ kò sì gbẹ́rù lórí akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá láti lẹ́yìn fún ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ni gbá nìkanjó kọ́ni lẹ́sẹ̀ ọ̀pọ̀ ní sùfì yagi lóko ọ̀pọ̀ kiri ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní malé ọ̀pọ̀ oyin ní safara ọ̀pọ̀ ìrún àsì mágìyàn bóyin bá sí gàngán tó yẹn ń lọ bàbá ta ló lè dúró doyin bọ́ká bá síwájú tí sègbè tẹ̀lé kí òjòlá paramọ́lẹ̀ mọ́nàmọ́ná domijòkè pátábìrù sóró ọmọ wá fọ̀rọ̀ domi tó rọrùn bọ̀ lẹ́yìn ẹ̀yin ọba láyà kọ́ wà rí wọn lẹ́gbẹ́ ọdẹ ńgbà tá a bá ṣàṣepọ̀ ní o Ọ̀ọ̀ni nìkan ní ń gbé sókè ṣé lọ́pọ̀ bá ń gbé wálẹ̀ nítorí ọ̀tẹ̀ nítorí dúkùú nítorí tẹ̀m̀bẹ̀lẹ̀kọ́ ibi abáwísí kọ́là kú sí jàre òótọ́ ọ̀rọ̀ sì ní pé ká má sọ òun kò ní lóòótọ́ nú ìmọ̀ gbàwìn ìka ọ̀rùn emirin Ọ̀ọ̀ni fẹ́ gẹ̀ẹ́sì kò ní kẹsẹ́ rìn amúkúrò ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n fẹ́ gẹ̀ẹ́sì ṣe ni òní kú mọ̀ gbogbo ọba aládé tó yẹ kó sọ̀pọ́ọ̀tì Ọ̀ọ̀ni ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe wọ́n gbàgbé pẹ́ni tí ó tàn ò ní tán àti pèsè lọ̀tẹ́tẹ̀ yẹn rìn ẹni tí ó dalẹ̀ ò ní dalẹ̀ èèyàn tó fẹ́ dalẹ̀ ò ní dalẹ̀ ìjà àgbà ni wọ́n ń jà kiri ìtàn tí ò ní túmọ̀ wọ́n ń rọ́ àwa sì mọ̀ wípé ẹni tí yóò jogún kógó yóò pàtàkì tàn ìfẹ́ náà ló sì fa gbogbo ẹ̀ ká má yọ dàtán lákọ̀ ká má sọ àsọtán ọ̀rọ̀ náà ló kó bá wa àní wọ́n láàrin òpìtàn tó mọ̀ tàn ìtàn wọn máa ń gbó fáyíra bó tiẹ̀ jẹ́ pé ilé tá a fi tọ́mọ ní gbogbo ẹ̀ ìrí dé ọmọ ọ̀sẹ̀sẹ̀ tí ó wo palẹ̀ tútù Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu
lẹ́nu bíi tejò àgbà wàrú awígbóngbó aṣọ lójú ọlọ́rọ̀ olùgbòǹdóró dé tí wọlé ògúlùtù ìrọ̀lẹ́ sáré fógbó ọdún kọ́ mọ́ mẹ́hẹ́lẹ́ ẹ̀lẹ́kẹ̀ lòótọ́ abalọ́nà wọ́n kúkú ti ń pìtàkìtàn òun lọ́jọ́ pípẹ́ oríṣiríṣi ẹ̀ka ló sì pa ọmọdé ti wá kúrò níye tó wà tẹ́lẹ̀ ejò ti wọ́pọ̀ níbi ìtàná báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn sí jẹ ẹ̀rùn a máa yánjúra wọn lọ mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó o mo ní kí wọ́n má ṣe gbẹ́ kòtò ọ̀tágè torí pé ọmọ rẹ̀ lè lọ kó sí imú ni wọ́n yín sí mi ṣe ni wọ́n gòkè ọrùn tí wọ́n ń ṣe pasikọ́ wọ́n ní bí n ò bá mọ̀ tán kí n rí báàrí òpìtà wọn a jẹ́ pé wọ́n sọ̀kù sórí òrùlé wọ́n fẹ́ gbọ́ tẹnu onílérùn àrùmọ̀lá wọ́n fẹ́ gbọ́ tẹnu apẹ́ ọ̀nì wàràká fẹ́ gèrè wàyé ajá fẹ́ palí ilé àkàndá wọ́n fìtàn dà ibi tó wá dùn sí ni pé onígbàdámọ̀ tí ń wọ́nà àti ròde tọ́mọ àná rẹ̀ wá ṣèṣì sọnù níbi jagun báyìí jáde pẹ́rẹ́ àti torí onígbàdámọ̀ yọ̀ọ́dẹ ti kẹ́ o àkàndá àyàtọ̀ fẹ́ kí kò tẹ́lẹ̀ tí kù màná rẹ̀ wá ṣèṣì há sórí igi bí ẹdún jọ bí báyìí mú gégùn àti sọ rẹ̀ kò ní ṣàìlera ọ̀nì wàràká dé ojú àmọ́ tìmíkì tó gé nǹkan jẹ ṣùgbọ́n bí n bá igé jẹ ojú àmọ́ tìmíkì tó pọ̀ padà àkíyèsí lásán mo ṣe tẹ́lẹ̀ o tí wọ́n fi sọ dogun o àtúnṣe lèmi ń fẹ́ ìtàn làwọn ń rọ́ ẹ̀yìn kájá ó dúró kẹ́kọ̀ọ́ dúró káwá múru ẹkùn káyì lájá lọ́wọ́ bàbá ń tan ra wa lókùn kò lè ṣeé ṣe o bàbá ìtẹnubọ̀ tàn àgbo méjì ò ní kàn kí ọ̀kan má yẹ ọ́ dá mi lójú sáká ni torí pé àṣìlẹ̀ ńlá bò wá bá àtòtẹ́lẹ̀ níjọmọ̀ mi pẹ́ náà kóra sọ́ọ̀tì ní jẹ́ kínní kan àná àrọ́bá sì kúnlẹ̀ bí kàṣí nǹkan pẹ̀lú ẹ̀rí tó múnádóko eku tó ti lójú òpó tẹ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ kò ní dàsí aré sísá ṣùgbọ́n ká kọ́kọ́ yanjú èyí ká fẹnu ọ̀rọ̀ jóná ṣùgbọ́n lára ohun tí èmi rò wípé ó ń bí aláàfin nínú ni charisma tó ní gbé wọlé lóòótọ́ sí ni òótọ́ ni kò sẹ́ni tí yóò wo lórí aládé lẹ́ẹ̀mejì torí ẹ̀ ò ní wú ọ̀lẹ́wà lówó òrìnkìlẹ̀ ó mì tìtì ayíkítí ogun ìtírí ogun bó ti wà látayébáyé nù Ọ̀yọ́ la ti ṣèwúyè ọba Olivet Baptist High School ló gbé wáyé Ọ̀yọ́ la láàfin ó ti gbéra Ìbàdàn ní gómìnà Ṣèyí Mákindé ó ti gbéra Ilé-Ifẹ̀ lọ ni ó sì ti gbéra distance yẹn ò bára mọ́ wọn ò lè débẹ̀ at the same time àti pé sẹ́tì olówó oṣù kì í láfẹ̀yìntì ẹni tí ọ̀yá ni lówó tí ọ̀dá ni lóko òwò kí ló fẹ́ pinni lárun owó sí lérò ọkàn tèmi kò yẹ kí wíwọlé Ọ̀ọ̀ni rìsà ó di yán gbẹ́yánrin torí ní kété tọ̀ ní ti jókòó ní tó ti ń tẹ̀ síwájú kí lọ́ wá faládì kúdúrú lọ́jọ́ nǹkan ẹ̀yẹ Ọ̀ọ̀ni ò stíìlì ṣó kankan kálukú ló ní charisma tiẹ̀ body language ń sọ̀rọ̀ kíkankíkan ta ló dá wàhálà sílẹ̀ gan kálukú tó dá yìí lẹ̀ kí jẹ́dá ta ní pàtàkì tàn ta ló lágbára ta ló sì dúra wọn lọ nínú Aláàfin pẹ̀lú Ọ̀ọ̀ni rìsà èsì wo ló ń pe tòkè ọ̀hún fọ̀ òótọ́ ni wọ́n gbé dání àbírọ́ ojúlówó wọn nínú àkànní àbí pàǹdà ìjà tó délẹ̀ yìí kì í sì í bú ìjà ìtàn lásán lè ẹ lọ fọkàn balẹ̀ bàbá sì kó pèsè ọ̀rọ̀ ń tán lẹ̀ kò ní dáa pé kẹrù ó lè mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fọ́ mọ rẹ̀ níwọ̀fà kíjòyè kankan ó sì má ṣe bí ọba Àkàndá ọ̀rọ̀ tó dáni lójú kì í kọ́ni létí òkèlè tó bọ́ sẹ́nu Abọ́lárìn wá ti wọgbọ́ àwòrán ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní kókó mi dáná mọ́ ọjọ́ kan làásòfò rẹ̀ igi gàgàrà mágùn mi lójú látòkèrè ní ká ti máa lọ́gùn sílá ní kájọ kọ́ máa lùpọ̀ bọ́ tẹ́lẹ̀ lábá ń lékun sí wọn ni wọ́n ń léjò padà àwa tá a lójúlówó ìtàn lọ́wọ́ à ń dọwọ́ bò tàn àfẹ́ kí nǹkan bàjẹ́ pé káyé ọmọ bàjẹ́ kọ́run ọmọ bàjẹ́ ní kì í jẹ́ kéegun oníhòòhò làlújà apàrọwà àṣà àlọ́ títí wọ́n ní àlọ́ tí àwọn lọ́rùn a jẹ́ pé wọ́n mánéèjì àfojúdi Ọ̀ọ̀ni náwó ìfẹ́ sí wọn wọ́n yẹwọ́ ni o ìrà tó bá sì foni pé bí ṣe làwọn dànù a ní àjọ fọwọ́sowọ́pọ̀ kọ́ lè bá ẹ̀yẹ gbogbo wa èyí wá yan àṣọ ọ̀sọ́tán ìtàn láàyò tọrẹ rò pé ti ṣàyídá ìtàn ẹ ti rí bí ọmọ ti lè fọwọ́ ògùn gbáyà pé òun tó bàbá tó bí òun lọ́mọ lọ ọmọ ṣe o ògèdè ń wá dùnú àgbẹ̀ ó ń pé bọ́ bá dàmọ́dún bóun ó ṣe rí nǹkan fún ọmọ òun ṣùgbọ́n àgbẹ̀ ò rí tọ̀gẹ̀dẹ̀ rò ọbẹ̀ ìyá ọgbọ́mọ lọ ẹ gbọ́dọ̀ bínú ni o á ka ẹrú nínú ẹrú bá lè bàjẹ́ fọwọ́ fa tiẹ̀ lé ẹ máa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lìbí o wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu Awíkóńkó ọmọ ọkọ dé o
ẹ tí gbọ́ nǹkan kan ṣùgbọ́n wọ́n kì í dọ̀rọ̀ mi bàgàn náà a tún fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkí kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel yìí o Awikonko Ewì Exponent Awikonko Ewì Exponent ìkànnì tó wà fún ewì àti documentary nìkan bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ́n mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.